Ní alẹ́ òní, Ààrẹ Donald Trump yóò ṣe àbẹ̀wò sí Pope ìjọ Àgùdà ní oṣù karùn-ún ọdún yìí. Ààrẹ Muhammadu Buhari jáwé ìdádúró lẹ́nu iṣẹ́ fún akọ̀wé ìjọba àpapọ̀ àti ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí. Igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò rọ àwọn ènìyàn láti máa wà ní ìṣọ̀kan. Ìjọba ìpínlẹ̀ Sokoto gbé ìgbésẹ̀ fífún àwọn ènìyàn ní abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn yírùnyírùn. A kú dédé àsìkò yìí, àsìkò iṣẹ́ àtàárọ̀, ìròyìn jákèjádò náà ló ń kàn sí yín láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orísun. Sekinat Ọláìdíraji ni atọ́kùn ìròyìn. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ní Ilé Funfun Báláú sọ wípé ó ṣeé ṣe kí ààrẹ Donald Trump orílẹ̀-èdè ọ̀hún ṣe àbẹ̀wò sí Pope ìjọ Àgùdà ní orílẹ̀-èdè Italy ní àárín oṣù karùn-ún ọdún yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro ààrẹ ìyẹn Sean Spicer sọ, ó sọ wípé inú àwọn yóò dùn láti pàdé Pope àti láti bá a sọ̀rọ̀. Bákan náà ni alukoro fún Pope ìjọ Àgùdà ọ̀gbẹ́ni Greg Bunke náà dáhùn wípé ẹni ọ̀wọ̀ ọ̀hún ṣetán láti gba ààrẹ Donald Trump àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lálejò tayọ̀tayọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ìwé kankan kò tí ì wá láti Ilé Funfun Báláú lórí ìrìn àjò ààrẹ Donald Trump, àmọ́ wọ́n sọ wípé ní gbogbo ìgbà tí ààrẹ náà bá wá ní ààyè gbà á. Ẹ̀wẹ̀, ààrẹ Trump ní àlàkalẹ̀ wà fún wípé yóò kópa nínú ìpàdé àpérò ti àwọn olórí orílẹ̀-èdè méje tó lágbára jùlọ lágbàáyé, èyí tí wọ́n pè ní G-Summit of Leaders, èyí tí wọ́n yóò ṣe ní ọjọ́ 26 sí ọjọ́ 27 oṣù karùn-ún ọdún yìí. Ààrẹ Muhammadu Buhari ti orílẹ̀-èdè yìí ti jáwé ẹlọ́rọ́kúnlé fún ẹni tó jẹ́ alákòóso àti ọ̀gá àgbà yanyan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí, ìyẹn Ajẹ́lẹ̀ Ayọ̀kẹ́, àti akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni David Babachir Lawal. Ọ̀kẹ́ ni ààrẹ já ìwé gbélé ẹ̀ fún ìgbà díẹ̀ fún látàrí àwọn owó kan tó jẹ́ mílíọ̀nù $43, ẹgbẹ̀rún lọ́nà 27 euro àti mílíọ̀nù 23 náírà, èyí tí wọ́n rí nínú ilé kan ní ìlú Ìkòyí, ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni ààrẹ jáwé ìdádúró fún ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí, ìyẹn Babachir Lawal, lórí ẹ̀sùn tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Senate fi kàn án wípé iléeṣẹ́ rẹ̀ lọ́wọ́ nínú ṣíṣe owó tó tọ́ fún ìgbáyégbádùn àwọn tí ogun sọ di aláìnílé lórí, ìyẹn ní apá àríwá orílẹ̀-èdè yìí kúmọkùmọ. A ó rántí wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló fi ẹ̀sùn náà kàn Babachir, bẹ́ẹ̀ ni wọ́n sì ní kí ààrẹ dá a dúró lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó gba ọwọ́ olùrànwọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro, ìyẹn ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà jáde, ààrẹ Muhammadu Buhari ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kan dìde, èyí tí yóò ṣe ìwádìí fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn méjèèjì ọ̀hún. Ẹni tí yóò jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún ni igbákejì ààrẹ, ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, tí àwọn méjì tó kù sì jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí Abubakar Malami àti olùgbanilámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ lórí ètò ààbò, ìyẹn Babangana Monguno. Ní báyìí, ẹ jẹ́ ká kàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti gbọ́ ìròyìn lẹ́nu Adédèjì Adédayọ̀. Ẹgbẹ́ àwọn olùkọ́ tílẹ̀yìn olùkọ́ni àgbà tá a mọ̀ sí Kòwásù ẹ̀ka ti Ọ̀ṣun State College of Education nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ti gùnlé ìyanṣẹ́lódì alábẹ́lé láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí látàrí àwọn ẹ̀tọ́ wọn tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn aláṣẹ ilé ìwé náà. Comrade Alabi Adéyínká tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ Kòwásù nínú ọgbà náà bá oníròyìn tẹlifíṣàn Orísun sọ̀rọ̀, ẹ jẹ́ a gbọ́ bó ṣe sọ. A ní ìpòró gan pẹ̀lú ìjọba tó ń ṣe àkóso iléèwé àgbà yìí tí wọ́n ń pè ní management lórí ọ̀rọ̀ àwọn owó pẹ́pẹ̀pẹ́ tó jẹ́ lára owó oṣù wa tí wọ́n ti san fún wa láti bí oṣù 15 sẹ́yìn, tó sì jẹ́ pé lábẹ́ òfin owó yìí ṣe pàtàkì láti san fún wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó yà wá lẹ́nu wípé lọ́wọ́lọ́wọ́ báyìí
láti bí ọ̀sẹ̀ kan tí a ti gbé ìgboro gan kaná pẹ̀lú àwọn tó ń ṣàkóso iléèwé. bẹ́ẹ̀ gẹ́ ní ìkan ọmọ ẹgbẹ́ kòwásù ọ̀gbẹ́ni Wọlé Afọlábí gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. mo fa ìyanṣẹ́lódì lábẹ́lé torí ìyanṣẹ́lódì lábẹ́lé òun la wà ń sìn. àwọn ẹ̀tọ́ kan wà tí ìjọba ṣe létò fún wa ṣùgbọ́n àkàwá ń wò pé láìpẹ́ ni wọ́n dá àwọn ẹ̀tọ́ yẹn dúró tí a dẹ̀ rí pé kò rí bẹ́ẹ̀. a sì rí pé a bẹ̀ gbogbo àwọn aláṣẹ tí ọ̀rọ̀ yìí kàn láti rí pé gbogbo àwọn àjẹmọ́nú owó tó yẹ ká jẹ pàápàá jùlọ nírú àkókò ibi tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè dé dúró ó fẹ́ gbà pé gbogbo àwọn kéékèèké tó yẹ káwa náà orí nǹkan fi pọ́n lára fi jẹ oúnjẹ fún àwọn ọmọ fún ẹbí àrígbà so àìṣedéédé àwọn nǹkan wọ̀nyí ló fa àwọn ìyanṣẹ́lódì tí àwọn olùkọ́ iléèwé ẹ̀kọ́ gíga bí tí wọ́n gùn lé lórí láìpẹ́ yìí. ẹ̀wẹ̀ alága fún Joint Negotiating Council Comrade Fásípè Olúsọjí ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti san àjẹ́lẹ̀ àwọn ìdajì owó oṣù àwọn òṣìṣẹ́ ẹ jẹ́ a gbọ́ bó ṣe sọ. àárọ̀ ìjọba kan bá wá nǹkan ṣe sí àti san àjẹ́lẹ̀ ìdàpọ̀ ní balance of half payment eléyìí tó ṣe pàtàkì jùlọ ìjọba ti gbìyànjú gẹ́gẹ́ bí agbára wọn láti san àwọn owó kan pàápàá jùlọ lórí owó ìfẹ̀yìntì wa tá à ń pè ní pencom nísìn nǹkan tó bá dá ló máa kó gẹ́gẹ́ bí òfin tuntun tí ìjọba àpapọ̀ ti ṣe ní 2014 tó à ń pè ní mọ̀dámọ̀dá ìjọba afapá kan lẹ̀ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ gan afapá kan lẹ̀ gbogbo owó tí ìjọba ń yọ lórí àwa òṣìṣẹ́ ní oṣooṣù à ń bẹ ìjọba kan jọ̀wọ́ kan jẹ́ kí owó yìí dé ọ̀dọ̀ àwọn PFA wa. bẹ́ẹ̀ gẹ́ ni Comrade Fisáyọ̀ Ọlárìnwájú akọ̀wé fún ẹgbẹ́ Joint Negotiating Council rán ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣàmúlò owó Paris Club tí ìjọba àpapọ̀ fẹ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa. Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n jẹ́ ọmọlúàbí tó jẹ́ èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀ṣun kán bá wa lo owó yìí pàápàá jùlọ láti fi san owó àwa òṣìṣẹ́ ìjọba. Ẹ̀bẹ̀ wa ni àwọn àjẹsílẹ̀ owó ti wà ńlẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá san fún wa dájúdájú ìyípadà ọ̀tun ìgbáyégbádùn ọ̀tun yóò dé bá àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. títí di àkókò tí àwọn aṣojú kan móhùnmáwòrán Orísun tí wọ́n ń kúrò nínú ọgbà iléèwé Ọ̀ṣun State College of Education nílùú Iléṣà níṣe nínú ọgbà náà dá páropáro látàrí ìyanṣẹ́lódì alábẹ́lé tẹ́gbẹ́ àwọn olùkọ́ àgbà tá a mọ̀ sí kòwásù nínú ọgbà náà gùn lé. láti ìpínlẹ̀ Ọ̀ṣun Adédáyọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí Adédèjì Adédáyọ̀ ti míròyìn wá fún wa. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò sọ wípé ó dára bẹ́ẹ̀ ni ó sàn kí orílẹ̀-èdè yìí wà ní òṣùṣù ọwọ̀ dípò kí ẹ̀yà kọ̀ọ̀kan dá dúró. Ọ̀ṣínbàjò tó ṣe àkíyèsí lásìkò tó ń gba ẹgbẹ́ Arewa Consultative Forum ACF lálejò ní ọ́fíìsì rẹ̀ l'Àbújá sọ wípé ìgbà tí orílẹ̀-èdè yìí ń kérora ní ìgbà tí òye kò tí ì yé àwọn ará ìlú. Bákan náà ni igbákejì ààrẹ pàrọwà sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìgbàgbọ́ nínú ìtẹ̀síwájú orílẹ̀-èdè wọn. Ẹ̀wẹ̀ kò ṣàìfikún pé àwọn tó ń gbépò yí ẹnu wípé orílẹ̀-èdè yìí ti ń túká látàrí àìgbọ́ra-ẹniyé tó ń fojoojúmọ́ wáyé ní àwọn tó jẹ́ wípé wọn ò ní ìmọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò ó ṣàlàyé pé ààrẹ Muhammadu Buhari jẹ́ olórí tí ó nífẹ̀ẹ́ sí ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìtẹ̀síwájú rẹ̀. Bákan náà ni Alhaji Musa Liman Kwande tí ó jẹ́ igbákejì alága ìgbìmọ̀ ọ̀hún fi ẹ̀mí ìmoore hàn fún àtìlẹ́yìn lórí ètò ààbò tí àjọ ọ̀hún gbé kalẹ̀ tí wọ́n sì sọ wípé ètò ààbò orílẹ̀-èdè yìí ṣe kókó bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. Olórí orílẹ̀-èdè yìí nígbà ayé ológun ajagun fẹ̀yìntì Yakubu Gowon ti sọ wípé gbogbo àdojúkọ tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ló jẹ́ ohun tó ń kọni lóminú. Ó sọ ọ̀rọ̀ yìí nígbà tó darí àjọ tó ń rí sí Bíbélì ní orílẹ̀-èdè Nàìjíríà
ìyẹn Bible Society of Nigeria lọ ṣe àbẹ̀wò sí gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo. Gowon sọ wípé ó jẹ́ ohun tó ń kan òun lóminú bí ilẹ̀ Nàìjíríà tún ṣe ń la àwọn àdójúkọ kọjá báyìí lẹ́yìn ogun tí ilẹ̀ náà ti kọ́kọ́ fojú wì tẹ́lẹ̀, wípé òun sì ti lérò wípé orílẹ̀-èdè Nàìjíríà kò tún ní bọ́ sínú wàhálà tàbí ìdààmú kankan mọ́ lẹ́yìn gbogbo èyí tí orílẹ̀-èdè náà ti rí nígbà ayé ológun. Bàbá náà fi kún wípé lásìkò yìí àdúrà ní ilẹ̀ Nàìjíríà nílò kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí máa fi àdúrà ràn lọ́wọ́. Gowon tí ó jẹ́ bàbá fún ẹgbẹ́ Bible Society of Nigeria káàdì ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé òun gbàgbọ́ lórí ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé kò sí ohun tí àdúrà kò lè ṣe. Lójúnà láti gbógun ti àrùn yírùnyírùn ní ìpínlẹ̀ Sokoto, ìjọba ìpínlẹ̀ náà sọ wípé gbogbo ètò ló ti tò láti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ènìyàn tó wọ mílíọ̀nù 2 ní abẹ́rẹ́ àjẹsára láti ọmọ ọdún kan sí ọmọ 30 ọdún. Alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ Sokoto ìyẹn Dókítà Balarabe Kakale ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn oníròyìn pé àwọn ènìyàn mílíọ̀nù 2 ni yóò gba abẹ́rẹ́ àjẹsára fún àrùn yírùnyírùn type C ní ìpínlẹ̀ ọ̀hún àti wípé ìjọba ìpínlẹ̀ Sokoto ti rí oògùn tó wọ 20,000 gbà láti ọwọ́ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ìlérí ìjọba àpapọ̀ láti kín àwọn ìpínlẹ̀ lẹ́yìn lórí gbígbógun ti àrùn yírùnyírùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà pé ètò abẹ́rẹ́ àjẹsára yìí bẹ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gada tí ó jẹ́ ìjọba ìbílẹ̀ tí èrò pọ̀ sí jùlọ ní ìpínlẹ̀ náà. Bákan náà ni ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ikọ̀ ẹlẹ́ni 20 ni yóò ṣe ètò náà fún ìgbà àkọ́kọ́ tí ètò abẹ́rẹ́ àjẹsára náà yóò bẹ̀rẹ̀ àti wípé àwọn mìíràn yóò wáyé ní àwọn ìjọba ìbílẹ̀ 22 fún sáà kejì. Ó wá ké sí olúkúlùkù láti rí wípé wọ́n gba abẹ́rẹ́ àjẹsára náà lójúnà àti gbógun ti àìsàn yírùnyírùn ní ìpínlẹ̀ Sokoto. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ya wọ agbègbè Ìṣàwò ní ìlú Ìkòròdú, bẹ́ẹ̀ ni wọ́n wó àwọn ilé tó wà níbi omi èyí tí kò bá òfin mu tó wà lágbègbè náà níbi tí àwọn ọ̀daràn ń sápamọ́ sí láti ṣiṣẹ́ ńlá bí wọn. Kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn Ọ̀gbẹ́ni Fatai Owóṣeni tó ṣàlàyé ọ̀rọ̀ yìí ní ṣókí fún àwọn oníròyìn ní ìlú Ìṣàwò sọ wípé iṣẹ́ náà di ṣíṣe láàárín àwọn ọlọ́pàá orílẹ̀, àwọn ọlọ́pàá orí omi ti ìpínlẹ̀ ọ̀hún, àwọn ọlọ́pàá SARS àti àwọn àjọ ẹ̀ṣọ́ ètò ààbò mìíràn ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọwọ́ ti tẹ àwọn afurasí 13 kan tí ó jẹ́ gbọ́mọgbọ́mọ ní agbègbè náà tí àwọn tó kù sì fi ẹsẹ̀ fẹ́. Bí a ò bá gbàgbé pé ní nǹkan bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn ní àwọn ọlọ́pàá 4 kan àti ọ̀gá àgbà òṣìṣẹ́ ológun pàdánù ẹ̀mí wọn ní agbègbè náà. Owóṣeni wákàdí rẹ̀ ńlẹ̀ wípé pẹ̀lú àjọṣepọ̀ gómìnà ló mú kí àwọn tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ tí iṣẹ́ náà sì di ṣíṣe fún àwọn. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Cross River sọ wípé bí wọ́n bá ní kí wọ́n máa gbé iṣẹ́ àwọn gómìnà ní orílẹ̀-èdè yìí sí orí òṣùwọ̀n, gómìnà Ben Ayade jẹ́ ọ̀kan pàtàkì tí iṣẹ́ rẹ̀ kò kójú òṣùwọ̀n tó. Wọ́n tẹ̀síwájú pé bí wọ́n bá ní kí wọ́n máa gbé iṣẹ́ àwọn gómìnà ọ̀hún bí wọ́n ti ṣe tó, wọ́n sọ wípé gómìnà Ben Ayade ti já àwọn ènìyàn ìpínlẹ̀ náà nítàn mọ́ pátápátá. Nígbà tí adelé alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Cross Rivers ìyẹn alàgbà John Ochala ń wo ṣàkún ìṣèjọba gómìnà ọ̀hún ní àárín ọdún 2 tó ti dórí ipò. Ó sọ wípé ìṣèjọba ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti já àwọn ènìyàn kulẹ̀ pátápátá ní ìpínlẹ̀ náà. Yàtọ̀ sí eléyìí, wọ́n tún fi kún pé gbogbo ìlérí tí ó ṣe fún àwọn ènìyàn ní àsìkò ìpolongo ìbò rẹ̀ ni kò múṣe fún wọn, àti wípé láàárín ìṣèjọba ọdún 2 rẹ̀ agbègbè bíi Òbùdù ni kò rí iná lò rárá. Lákòótán wọ́n sọ wípé iléeṣẹ́ ìjọba náà tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá ni kò ní ìpinnu rere kankan bí ó ti ń wulẹ̀ kí ó mọ fún àwọn ọ̀dọ́ ọ̀hún. Lákòótán wọ́n wá rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Cross Rivers láti dìde kí wọ́n sì jà
fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ gómìnà. Ìjọba ìpínlẹ̀ Nasarawa ti fohùn léde wípé gbogbo ètò ló ti tò láti bẹ̀rẹ̀ sí ní ka àwọn àkàndá ènìyàn, ìyẹn àwọn ẹni tí ẹ̀yà ara pè níjà ní ìpínlẹ̀ ọ̀hún, kí àwọn tó lè ṣe ètò tó máa mú ayé rọrùn fún wọn. Ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ tó yàtọ̀ àti ìmọ̀ sáyẹ́ǹsì tòun ti ìmọ̀ ẹ̀rọ, èyí tí ọ̀jọ̀gbọ́n Jonathan Ayuba jẹ́ kọmíṣánná rẹ̀, fi tó àwọn oníròyìn létí lọ́jọ́rú tó kọjá, ìyẹn ní ìlú Láfíà, pé ètò ìkànìyàn fún àwọn tí ẹ̀yà ara pè níjà náà jẹ́ ọ̀nà láti mú ayé gbẹdẹmukẹ fún wọn. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún pé ó tún jẹ́ ìgbésẹ̀ láti mọ iye ọkùnrin àti obìnrin tí ẹ̀yà ara pè níjà èyí tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Nasarawa, gẹ́gẹ́ bí àyàn ìjọba ìpínlẹ̀ náà láti ṣe ètò ìrànwọ́ fún olúkúlùkù wọn. Alákòóso ọ̀hún tún ṣàlàyé síwájú sí pé ètò ìkànìyàn náà yóò wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórí agbègbè wọn. Ọ̀jọ̀gbọ́n Ayuba tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà pé ìjọba ìpínlẹ̀ Nasarawa ti ń san owó ilé-ìwé fún àwọn tí ẹ̀yà ara pè níjà pẹ̀lú pípèsè àǹfààní iṣẹ́ àti ìkọ́ṣẹ́ ọwọ́ lójúnà láti mú kí ayé dùn gbé fún wọn, àti wípé lọ́sẹ̀ tó kọjá ní ìjọba ìpínlẹ̀ náà san mílíọ̀nù 4 fún owó ilé-ìwé, ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga àti fún ìdánwò àṣekágbá ilé-ìwé girama, ìyẹn WAEC, fún àwọn tí ẹ̀yà ara pè níjà tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Nasarawa tí wọ́n ń gbé ní àwọn ìpínlẹ̀ mìíràn. Lákòótán ọ̀rọ̀ rẹ̀, ó pàrọwà sí àwọn ìjọba ìpínlẹ̀ tó kù láti máa ṣe ìtọ́jú àwọn àkàndá ẹ̀dá náà kí wọ́n sì máa mú ayé rọrùn fún wọn. Ní báyìí, ẹ jẹ́ ká lọ pàdé Ṣògorẹ́nìkejì bí ó ti ń jábọ̀ láti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti gbóríyìn ràbàǹdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ògùn aṣòfin Ìbíkúnlé Amósùn fún ti àgbékalẹ̀ ayẹyẹ ọdún ìlú adúláwọ̀, ìyẹn African Drum Festival tọdún yìí. Níbi ayẹyẹ náà ni ọ̀pọ̀ àwọn òṣèré oníjó àti onílù ní òró àti ìbú orílẹ̀-èdè yìí àti àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ péjúpésẹ̀ sí. Pẹ̀lú àwọn ládéládé àti lóyèlóyè, àwọn gómìnà bíi Saraki Dixon ti ìpínlẹ̀ Bayelsa, Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí, Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè, Aláké ti Ilẹ̀ Ìgbà Ọba Michael Adédọ̀tun, Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọdún ìlú náà ni àwọn ládéládé ṣe àpẹẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti tẹ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí síwájú. Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí sọ pàtàkì ìlú, ẹ gbọ́ bó ṣe sọ. Ìlú wa jẹ́ pàtàkì, à ń fìlú pòwe fún yàn, à ń fìlú kìlọ̀ fún yàn, à ń fìlú dánilárayá, à fi ń túfọ̀. Tá a bá ń lo oògùn, ó lò tẹ̀lé wa. Bákan náà ni Ọọ̀ni Ọba Adéyẹyè Ògúnwùsì kí ọ̀rọ̀ náà lẹ́yìn pé kí àwọn ìpínlẹ̀ tó kù ṣe àfarawé irú ètò báyìí kí wọ́n sì mú un ní ọ̀nà kan gbòógì láti gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ga. Aṣọ rere púpọ̀, ṣùgbọ́n nǹkan tí ó wá kù díẹ̀ káàtó ni pé báwo la ṣe máa sọ di nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí ọrọ̀ ajé, bí gbogbo wa ṣe máa para. Ìran tó fojú láti wò lọ́jọ́ kìíní ayẹyẹ náà bí àwọn aṣojú ìpínlẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan ti ń fi ijó àti ìlù dá àwọn èèyàn lára yá. Lákòótán, gómìnà dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn, ó sì tún ṣí ìlù mìíràn tí ó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 17 fún ìṣayẹyẹ ọdún ìlú adúláwọ̀ náà. Ṣògorẹ́nìkejì ló ṣe àkọsílẹ̀ rẹ̀. Adéníkè Àtìtẹ̀bí ló ti ń jábọ̀ fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Ìròyìn ìdókòwò wa ní ọpọ́n sùkàn báyìí, ẹ kú ìkàlẹ̀.
ẹgbẹ́ àwọn oníṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn National Association of Nigerian Traders NANT sọ wípé àwọn ti ṣetán fún $100 bílíọ̀nù tí ìjọba àpapọ̀ ṣètò sílẹ̀ fún ètò ìrónilágbára àwọn olókoòwò ìyẹn Federal Government Enterprise Empowerment Program GEEP Fund èyí tí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari gbé kalẹ̀. Ọ̀gbẹ́ni Ken Ukaoha tí ó jẹ́ ààrẹ àjọ NANT tó sọ ọ̀rọ̀ yìí ní ìlú Àbújá sọ wípé owó yìí ni ó tọ́ sí àwọn olókoòwò oníṣẹ́ ọnà ọlọ́jà lọ́kùnrin àti lóbìnrin. Ẹ̀wẹ̀ ìgbésẹ̀ yìí wá pẹ̀lú àtìlẹ́yìn ilé ìfowópamọ́ olókoòwò ìyẹn Bank of Industry. Bákan náà owó yìí ni ìjọba àpapọ̀ sọ wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní àǹfààní pàápàá lórí àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́. Ukaoha tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tó bá kópa nínú ètò ìrónilágbára yìí ni yóò ní àǹfààní sí $10,000 sí $500 tí wọn yóò sì máa san $4,000 lọ́sẹ̀ọ̀sẹ̀ lẹ́yìn tí wọ́n bá jẹ àǹfààní ọ̀sẹ̀ méjì tán. Lákòótán Ukaoha ní ètò ìrónilágbára yìí wà fún ṣíṣe ẹ̀kọ́ fún àwọn ènìyàn láti lè dá dúró lápò ara wọn láì gbáralé ènìyàn kankan tàbí ìjọba. Pàápàá jùlọ yóò tún pèsè iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan fún àwọn ènìyàn tí kò ní iṣẹ́ lọ́wọ́. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn ìdókòwò tí a ní fún yín ní àṣálẹ́ tòní. Ìròyìn eré ìdárayá ni ọpọ́n súnkàn bí Elijah Adégòkè yóò ti máa mú wá fún wa. Àjọ tó ń rí sí eré ìdárayá àpapọ̀ tó máa wáyé ní ìdíje àpapọ̀ Olympic ìyẹn Nigeria Olympic Committee ti fàkékọ́rí lórí ohun tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá àti ọ̀dọ́ lábẹ́ ìṣàkóso mínísítà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá Solomon Dalon sọ wípé àlàkalẹ̀ yóò wà fún ètò ìdìbò tí yóò máa wáyé sí àwọn àjọ ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n rí sí ọ̀rọ̀ eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé tí ìgbìmọ̀ NOC ṣe láìpẹ́ yìí léyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó wípé ó yẹ kí ètò ìdìbò àjọ ọ̀hún máa wáyé pẹ̀lú ìgbìmọ̀ àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá Olympic ìyẹn International Olympic Committee ní ọ̀nà ètò ìdìbò ọ̀hún tí kò sì yẹ kí alákòóso eré ìdárayá ní orílẹ̀-èdè yìí máa fọwọ́ lálẹ̀ fún àjọ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà bí ọ̀rọ̀ tí akọ̀wé àgbà àjọ tó ń rí sí eré ìdárayá àpapọ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà sọ Túndé Pópóọlá sọ wípé ọ̀rọ̀ tí alákòóso eré ìdárayá fún orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé àlàkalẹ̀ kan náà ni yóò máa wà fún gbogbo ẹ̀ka eré ìdárayá ní orílẹ̀-èdè yìí. Ó ní àjọ NOC ó gbọ́dọ̀ yàtọ̀ nítorí pé àjọ International Olympic Committee ti fi ìwé òfin àti àlàkalẹ̀ bí ètò ìdìbò yóò ṣe máa wáyé ní àjọ ọ̀hún fi hàn wípé ó ṣeéṣe kí wọ́n fi òfin de orílẹ̀-èdè Nàìjíríà láti má lè kópa nínú ìdíje àpapọ̀ Olympic nítorí gẹ́gẹ́ bí ìlànà ọ̀hún ni àwọn gbọ́dọ̀ tẹ̀lé. A ó rántí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ní iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ eré ìdárayá àti ọ̀dọ́ gbé òfin kan kalẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ bíi ààrẹ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ẹ̀ka àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn aṣojú ọlọ́kan-ò-jọ̀kan ni àwọn yóò gbàṣẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ti lò kọjá ọdún méjì. Pópóọlá tẹ̀síwájú wípé àyàfi àjọ NOC ló ní àṣẹ sí ètò ìdìbò àjọ Nigeria Olympic Committee wípé alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà kò ní àṣẹ láti fi múlẹ̀ dandan lórí àjọ ọ̀hún. Elijah Adégòkè ló jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Ìròyìn jákèjádò wa fún ti tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ, àmọ́ kí a tó máa lọ ẹ gbọ́ àwọn kókó rẹ̀ lẹ́ẹ̀kan sí. Nínú ìròyìn ní àṣálẹ́ tòní a mú wá fún yín wípé ààrẹ Donald Trump yóò ṣe àbẹ̀wò sí Póòpù ìjọ Àgùdà ní oṣù karùn-ún ọdún yìí. Ààrẹ Muhammadu Buhari jáwé ìdádúró lẹ́nu iṣẹ́ fún akọ̀wé ìjọba àpapọ̀ àti ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí. Igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò rọ àwọn ènìyàn láti máa wà ní ìṣọ̀kan. Lákòótán a mú wá fún yín wípé ìjọba ìpínlẹ̀ Sokoto gbé ìgbésẹ̀ fífún àwọn ènìyàn ní abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn yírùnyírùn. Tó kì í dùn púpọ̀ ṣéun báyìí náà ni ọbẹ̀ oge. Ìròyìn jákèjádò wa fún ti tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí bá a farabalẹ̀ gbọ́. Tọ́lá òní bá wa nínú sàárè títí di ọ̀la tá ò mú ọ̀tun ìròyìn wá fún yín.
Sekinat Ọláìdíraji ló ń kí yín pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jí.